wọ́n dáná sun obìnrin tí wọ́n ló sọ ọ̀rọ̀ òdì sí ẹ̀sìn Islam. Obìnrin onílé oúnjẹ kan ti pàdé kú òjijì báyìí ní ìpínlẹ̀ Niger. Wọ́n mà dáná sun nítorí wọ́n ló sọ̀rọ̀ òdì tó lòdì sí ẹ̀sìn Islam àti Ànábì Muhammad. Sátidé tí ń ṣe 30 ọjọ́ oṣù kẹjọ ọdún 2025 yìí òun nìṣẹ̀lẹ̀ náà mà wáyé o nílùú Kazuwan Garba ní ìjọba ìbílẹ̀ Mariga ní ìpínlẹ̀ Niger. Gẹ́gẹ́ bí a mà ṣe gbọ́, oníbàárà ọkùnrin kan ó mà ló máa ń bá ìyá olóúnjẹ náà ṣe ẹ̀fẹ̀ tó ní òun yóò máa fẹ́ tó sì fi ọ̀rọ̀ Ànábì gbé fífẹ́ náà lẹ́sẹ̀. Èyí ni ìròyìn mà sọ wípé ìyá olóúnjẹ náà má fèsì sí tí àwọn tó wà níbẹ̀ tí wọ́n sì sọ wípé ọ̀rọ̀ rẹ̀ ó má tàbùkù ẹ̀sìn Ìsìláàmù. Gẹ́gẹ́ bí àwọn tíṣẹ̀lẹ̀ náà sojú wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe wí o, àwọn tí ọ̀rọ̀ obìnrin náà tó mà bí nínú wọ́n kọ́kọ́ mú lọ sí ilé olórí agbègbè Kazawan Garba, ẹni tó fà lé àwọn agbófinró lọ́wọ́ fún ìwádìí. Ṣùgbọ́n àwọn alẹ́nulọ́rọ̀ wọ́n má pọ̀ jù, wọ́n gba ìyá olóúnjẹ náà lọ́wọ́ àwọn agbófinró, wọ́n sì sọ iná sí i lára. Nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, alukoro ọlọ́pàá Niger Wàsíù Abíọ́dún ó mà sọ wípé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bó ṣe wí o, ó ní nǹkan bíi aago 2 ọ̀sán tí ń ṣe ọjọ́ sátidé ó ní ìṣẹ̀lẹ̀ náà mà wáyé. Alukoro mà ṣàlàyé pé obìnrin náà torúkọ rẹ̀ ń jẹ́ Àmáyè ó ní wọ́n fi tú àwọn létí pé ó mà sọ àwọn ọ̀rọ̀ kan tó bá lòdì sí ẹ̀sìn Ìsìláàmù. Ọ̀rọ̀ náà ló ní ó mà bí àwọn èèyàn kan lágbègbè Kazuwan Garba nínú ó ṣeni láàánú pé ó di ìjà ìgboro, wọ́n sì dáná sun obìnrin náà kí àwọn agbófinró tó dé. Abíọ́dún ló ṣàlàyé bẹ́ẹ̀, ó ní bó tilẹ̀ jẹ́ pé àlàáfíà mà ti jọba ní agbègbè náà, iléeṣẹ́ ọlọ́pàá ó korojú sí ìṣẹ̀lẹ̀ yìí àti bí àwọn kan bí wọ́n ṣe fi òfin sọ́wọ́ ara wọn. Alukoro ọlọ́pàá Niger ó wá sọ wípé ìwádìí mà ti bẹ̀rẹ̀ ní ràbájìgá báyìí láti mọ àwọn tó lọ́wọ́ sí ìpànìyàn yìí. Àwọn yóò mú wọn o, wọn yóò sì fojú winá òfin. Ẹ ó rántí pé èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí wọn yóò pa èèyàn lórí ọ̀rọ̀ òdì tí wọ́n bá ní wọ́n mà sọ sí ẹ̀sìn Ìsìláàmù lápá òkè ọya. Lóṣù kẹfà ọdún 2023 ó ní wọ́n mà jùkú pa ọkùnrin alápatà kan Usman Buda ní ìpínlẹ̀ Sokoto. Wọ́n ló má sọ̀rọ̀ òdì sí Ànábì Muhammad. Ṣáájú ó ní wọ́n sì fi irú ikú kan náà ó ní wọ́n fi pa Deborah Samuel, akẹ́kọ̀ọ́bìnrin ní iléèwé ẹ̀kọ́ṣẹ́ àwọn tíṣà tí ń ṣe Shehu Shagari College of Education ní ìpínlẹ̀ Sokoto. Kọ́lọ́ọ̀bẹ Elédùmarè kó ṣàánú. Àdúrà gbòòlùwà Tóyìn ló ń kàròyìn sí létí o láti kẹ́ni Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣé wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí a bá tẹ notification bell láti lè máa máa wètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Àkó ọ̀sẹ̀ tuntun, àdẹ̀kù oṣù tuntun, àánú Ọlọ́ọ̀bà rèé yóò wá èmi àti yín rí nínú oṣù tuntun yìí.